tẹnitẹni tèkísà tààtàn ọmọ Yorùbá àtàtà ni wá, àwọn ò sì ní fọwọ́ òsì júwe ilé bàbá wa láíláí fàbàdà. Bẹ́ẹ̀ ni àwa ní Discover Yorùbá tí ẹ̀ ń gbọ́ ìkànnì rẹ̀ lọ́wọ́, ìmúyangàn àṣà àti ìṣe Yorùbá jẹ wá lógún. Ká gbé èdè Yorùbá lárugẹ kí á túbọ̀ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé èdè, àṣà, ìṣe Yorùbá rẹwà púpọ̀. Kí a ṣe ìtọ́jú èdè Yorùbá, ó ṣe pàtàkì sí wa. Ní Discover Yorùbá, a ṣe àkíyèsí wípé àṣà àti èdè Yorùbá tí ó rẹwà ti ń lọ sóko ìparun nítorí pé àwọn èdè àti àṣà òkè òkun ti ń bo èdè àti àṣà Yorùbá mọ́lẹ̀. A ṣe àkíyèsí pé a kì í ṣe àmúlò àṣà àti èdè Yorùbá mọ́ bó ṣe tọ́. Pàrám̀bárí rẹ̀ wá ní pé jápa tí wọ́n ń já àwọn ọmọ Yorùbá kúrò lára ohun tó jẹ́ tiwantiwa. Gbogbo àwọn ohun tó jẹ mọ́ èdè, àṣà àti ìṣe Yorùbá táwọn máa fi léde lórí ìkànnì Discover Yorùbá yóò máa ran irúfẹ́ àwọn ènìyàn báyìí tí wọ́n ti fi òkè òkun ṣe ibùgbé, tí wọ́n sì ti ń bí àwọn ọmọ síbẹ̀ láti máa ní ìmọ̀ nípa orírun wọn, kí àtọmọdé àtàgbà lè máa fi tìdùnnú tayọ̀ àti ìgboyà sọ nípa èdè, àṣà àti ìṣe Yorùbá tí wọ́n ti ṣẹ̀ wá, kí wọ́n sì ṣe àmúyangàn rẹ̀ láyè yòówù tí wọ́n bá ti bá ara wọn láì tijú, láì fòyà. Bẹ́ẹ̀ ni ẹ gbáradì láti jẹ̀gbádùn èdè Yorùbá bí a ṣe máa rọ àwọn àwùjọ wa kí wọ́n máa gba sísọ èdè Yorùbá, kí wọ́n máa sọ èdè Yorùbá láwùjọ. Lórí ìkànnì yìí, a ó máa gbé àwọn oníṣẹ́ ọwọ́ àti àwọn olókoòwò ọmọ Yorùbá wá láti ṣe ìgbélárugẹ àwọn iṣẹ́ tí wọ́n yàn láàyò àti ọrọ̀ ajé ní àdúgbò wa àti lágbàáyé. A tún máa sọ̀rọ̀ lórí àǹfààní àwọn oúnjẹ àti ìgbé ayé àlàáfíà. Ṣé àwọn dókítà onímọ̀ nípa ìlera ti ní ká máa dín àwọn àsìkò tí a fi ń wo ẹ̀rọ amóhùnmáwòrán àti títẹjúmọ́ àwọn ẹ̀rọ alágbèéká wa kù nítorí ìpalára tí ń ṣe fún ìlera wa. Èyí kún ìdí tí a fi gbé ìkànnì yìí kalẹ̀ ká lè máa gbọ́ àwọn àkósínú ètò tó kún fún ọgbọ́n, ìmọ̀, òye àti ìdárayá láláì tẹjúmọ́ ẹ̀rọ alágbèéká wa, tí a sì tún máa ṣe àwọn ohun mìíràn láìsí ìdíwọ́, yálà nínú ọkọ̀ lẹ́wà ni o, inú ilé ìdáná ni, lẹ́nu iṣẹ́ ni, ìrọ̀rùn ló bá dé. Ẹ ṣàgbé sí ìkànnì Discover Yorùbá kẹ́ ẹ máa fi gbádùn ṣayọ̀ kọ́ ẹ̀kọ́ lọ tààrà. Ẹ máa rántí wípé ní ìkànnì Discover Yorùbá bá a ṣe fẹ́ ká mọ̀ nípa èdè, àṣà àti ìṣe Yorùbá, bẹ́ẹ̀ ni ọrọ̀ ajé yín jẹ wá lógún ká ṣe àṣejèrè, ká tàtà jèrè. Bẹ́ẹ̀ náà ni ìgbé ayé àlàáfíà gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa ṣe pàtàkì sí wa púpọ̀. Àlàáfíà wa kò ní di fíafíà. Àmín àṣẹ Èdùmàrè. Mo kí yín ti ìtayọ̀ tàpọ́nlé pé ẹ kú ilé, ẹ kú dédé àsìkò yìí láyè yòówù tẹ́ ẹ bá wà. Wàlíàt Adédìméjì lórúkọ mi. A dúpẹ́ fún yíyàn tẹ̀yàn ìkànnì Discover Yorùbá láàyò. Abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lórí ìkànnì Discover Yorùbá. Àkọ́kọ́ ni èmi àti iṣẹ́ mi. Èmi àti iṣẹ́ mi. Níbí ni àwọn àlejò wa yóò ti máa sọ nípa ara wọn àti iṣẹ́ tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Abala kejì ni èmi àti orírun mi. Lábala yìí, a ó máa béèrè àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá lọ́wọ́ àwọn àlejò wa àti ọ̀nà tí wọ́n fi ń gbé àṣà, ìṣe Yorùbá lárugẹ pẹ̀lú iṣẹ́ tí wọ́n yàn láàyò kí a lè mọ̀ pé lóòótọ́ Yorùbá lẹ́wà púpọ̀. Tó àyà wa bẹ́lẹ̀ òbí ààrẹ, ta ní àlejò wa tòní? Èèyàn pàtàkì ni wọ́n. Bẹ́ẹ̀ ni tẹ́ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com. Website address wa ni discoveryoruba.com. WhatsApp number wa ni 091-300-34281. 091-300-34281. Bákan náà la wà lórí YouTube, Facebook,
Twitter, Instagram, TikTok, Telegram, ẹ̀yin ṣáà ti tẹ @Discover Yoruba sórí gbogbo platforms náà, ẹ bá wa níbẹ̀. Ẹ má gbé kúrò ní ìkànnì Discover Yoruba, Adétán pẹ̀lú àlejò wa tájọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lónìí. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa. Ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pẹ́ o, kò ì pẹ́ o. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pẹ́ o, kò ì pẹ́ o. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ìṣàpá láìsí iyán àti ẹ̀gúsí kò ì pẹ́ o, kò ì pẹ́ o. Iyán àtẹ̀bà ló ń jẹ ilẹ̀ wa, ẹni kò jẹyán á jẹ̀bà tó tutù. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan pé àlejò pàtàkì la ní ìkànnì Discover Yorùbá lónìí. Tẹ́yin gan bá gbọ́ àwọn ohun tí wọ́n ní fún wa, ẹ máa gbà pẹ̀lú mi wípé àlejò pàtàkì ni wọ́n. Ẹ ṣeun màáyá wa. Taiwo Oshinowo, ẹ káàbọ̀ sórí ètò mà. Ẹ ṣé, mo dúpẹ́. Mo kí gbogbo ilé o, gbogbo etí tó ń gbọ́ mi. Ẹ ṣeun. Ẹ ṣé tẹ́ gbà mí lálejò lórí ètò yìí. A fẹ́ kẹ́ sọ fún àwọn tó ń gbọ́ wa nípa ara yín. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ ṣe ti sọ tẹ́lẹ̀ síwájú, Taiwo Oshinowo, aya Oshinowo. Èmi ni obìnrin àgbẹ̀, olólùfẹ́ yín, èèyàn yín, àbúrò yín, ọmọ yín àti ẹ̀gbọ́n yín tí mo mú iṣẹ́ àgbẹ̀ yìí ní òkúnkúndùn. Lákọ̀ọ́kọ́, àwọn bàbá tó bí mi àtàwọn ìyá mi, bàbá ìyá mi, àgbẹ̀ ni wọ́n. Kémi náà tó tún wá yan iṣẹ́ àgbẹ̀ láàyò. Lákòótán mo lè ní pé àgbẹ̀ ni wọ́n bí mi sí. Àgbẹ̀ náà ni mo dàgbà sí. Kémi náà tún wá iṣẹ́ yẹn náà ní òkúnkúndùn kí n tún ga jù báyìí lọ nídìí ẹ̀ làdúrà mi. Lágbára Ọlọ́run ẹ máa ga nídìí ẹ̀. Ṣé láti ilẹ̀ náà iṣẹ́ àgbẹ̀ yìí lẹ yàn láàyò? Ìwé ńkọ́, àwọn nǹkan wo lẹ ṣe? Àbí ẹ kàn ṣàdédé bẹ̀rẹ̀ pé òkè iṣẹ́ àgbẹ̀ náà mo fẹ́ ṣe? Lákọ̀ọ́kọ́, tó bá ní mo máa padà ṣiṣẹ́ àgbẹ̀, màá ní pé irọ́ ni, màá jiyàn. Torí nígbà tí mo jí mi, mo ní pé òkè iṣẹ́ yìí ni ìyá mi, bàbá ìyá mi ṣe, ìyá mi, gbogbo wọn iṣẹ́ iná ṣe, òun náà fi tọ́ wa dàgbà. Nǹkan tó bá ti lè mú mi kàwé, Ọlọ́run ní jẹ́ kí n ṣiṣẹ́ àgbẹ̀ yìí, mo máa ń fi gbogbo ẹnu sọ ni, mo máa ń fọwọ́ sọ̀yà sọ ni. Nígbà tó rí bá dáni síbì kan ṣá, nígbà tá a kúrò ní ibi tí mo ti wá, ọmọ Ìjẹ̀bú ni mí, Ìjẹ̀bú rèmi wà, níjẹ̀bú Òde ọ̀ràn yín. Mo gbà tí mo padà sí ìlú Èkó, Ọlọ́run ṣe, mo ní admission, mo wọ iléèwé gíga ní University of Lagos. Mo study industrial relations and personal management. Ní ìtí ẹ pé inú ìyá mi dùn lọ́dún yẹn lọ́hùn pé ọmọ mi ó ti ìwé gíga, ó máa gbọ̀nṣẹ́ jìyà kúrò lórí mi, amókò oṣù ká oko yìí kúrò lórí mi. A ṣe ọdún 4 parí, a sì jọba ọjọ́dún 5. Bàbá wa ṣẹ́ títí làbá ríṣẹ́ o. Gbogbo èrò mi àti ìyá mi, torí mi ni ọmọ àkọ́kọ́ nínú ọmọ wọn tó máa kọ́kọ́ lọ iléèwé gíga. Èmi ni mo wà ní ipò 4 torí mo ní ẹ̀gbọ́n 3 síwájú kó tó wá kan àwa ìbejì. Ṣé mo lè ní 4 àbí 5 ṣá? Position yẹn ni mo wà. Mi dẹ̀ ní àkọ́kọ́ tó máa kọ́kọ́ lọ iléèwé gíga. Inú gbogbo wa dùn pé kọ́nú wa ti lọ iléèwé gíga, nǹkan dáradára ti ń ṣẹlẹ̀. Nígbà tí mo dẹ̀ wá ṣẹ́ títí mi ò ríṣẹ́, kí ló wá ṣẹlẹ̀? Ìdọjọ́ yẹn lọ́hùn nìyẹn bí ọkọ mi ṣe mú líǹkì kan wálé nìyẹn pé federal government wọ́n ń ṣe training fáwọn èèyàn lọ́tún lósì, NTech. Mo bá ní ó ṣẹ̀ṣẹ̀ parí iléèwé gíga ni náà,
ẹ jẹ́ kí n mú teacher mo lè kọ́ social study àbí business study ṣá ó relate mọ́ nǹkan tí mo kọ́ nílé ìwé gíga ló bá ní rárá o àgbẹ̀ ni kò mú o n bá ní àgbẹ̀ bá wo ṣé mi tó jẹ́ pé iṣẹ́ àgíríkì àgbẹ̀ yìí ni gbogbo ìdílé mi pátá ti ṣe ni mo dàgbà sí màá tún wá padà síbẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ àgbẹ̀ gan wọn gbàdúrà káwọn ọmọ wọn tún tẹ̀síwájú nídìí ẹ̀ lónírà o eléyìí ó yàtọ̀ ìgbàlódé náà máa fi kọ́ yín ló ṣàṣọ lọ́tún ló bá sẹ́yìn dẹ̀sí èmi náà bá kà á lóòótọ́ pé lóòótọ́ tó bá pé nǹkan tó sọ yìí ó máa rí bẹ́ẹ̀ o ẹ jẹ́ kí n gbìyànjú ẹ̀ wò ilé tí mo jókòó sí ó tó gẹ́ n ṣàṣe bẹ̀rẹ̀ nìyẹn o bí eré bí àwàdà ọdún méjì náà fi kọ́ wa kọ́ tó kọ́ wa parí torí bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi jẹ́ àgíríkì ó easy fún mi láti tètè grab àwọn nǹkan tí wọ́n kọ́ wa nígbà yẹn pé òkè ilẹ̀ ń ṣe wàhálà mo délé mo padà sọ fún ìyá mi pé màámi nǹkan báyìí ni mo fẹ́ ṣe o màámi bú sẹ́kún ìbànújẹ́ bá wọn ní ẹ máa wọ ọmọ tí mo fẹ́ jìyà lé lórí tí mo ti rò pé ó máa wá gbọ́n kó ìṣẹ́ kúrò lórí mi. ló bá lágbẹ̀lú ó ṣe. ó tún fẹ́ mú kó àdádá ní táyé mo fẹ́ dojú tì mí mo ṣàbẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn nípele ìpele eléyìí tó fẹ́ kọ́ wa kì í ṣe àgbẹ̀ àroko bọ́dúndé náà ló ń pè bọ́ a máa lo irrigation eléyìí òjò rọ̀ a máa gbìn nǹkan lóòrèkóòrè kí n má gbàgbé training tán fún wa nígbà yẹn ó pín sí oríṣi ojú mẹ́rin wọ́n kọ́ wa bá ṣe ń gbìn nǹkan ìyẹn which is crop wọ́n kọ́ wa ní ti ẹja which is fishery wọ́n kọ́ wa ní ti poultry which is livestock àwọn adìyẹ ọ̀sìn wọ́n dẹ̀ tún wá kọ́ wa ìtàn ń pè ní agribusiness yẹn ni pé ìwọ kì í ṣe gbogbo èèyàn ló lè wà ní production ìwọ tó fẹ́ wà ní marketing line o lè wà ń bẹ̀ ṣùgbọ́n o ní láti mọ bí àwọn nǹkan yìí ṣe ń jáde láti mọ èyí tó jẹ́ òrìjò kó má lọ gbé pàǹdùkú lé ẹ lọ́wọ́ látòkò wá ṣòye ibà ṣe kátàkárà ṣùgbọ́n èmi ò gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ obìnrin akíkanjú gbogbo ẹ̀ lèmi ń ṣe èmi ni mò ń gbìn èmi náà mò ń tà nǹkan mi. ọpẹ́ ni fún Ọlọ́run ọpẹ́ ni fún Ọlọ́run. tó bá di àyọ̀mọ́ kì í yẹ̀ kádàrá kì í pàṣẹ ibi orí dání sí là gbé bẹ́ẹ̀ lẹ ṣe di àròkò bọ́dún gbé iṣẹ́ náà tó ẹ ti ń lọ sóko láti kékeré ẹ̀rí bọ́ ṣe ń dáko ẹ̀rí gbogbo ẹ̀ ṣùgbọ́n ìgbà tẹ́ ẹ dàgbà ẹ ní ìwé lẹ fẹ́ kà ẹ lọ sí ilé ẹ̀kọ́ gíga lẹ́yìn tẹ́ wá kàwé tán náà ẹ ní iṣẹ́ lẹ fẹ́ wá ẹ fẹ́ jókòó sí orí àga tìmùtìmù kì í ṣe kẹ́ mọ́ sáré gbòkó Ọlọ́run dẹ̀ wá kádàrá pé iṣẹ́ ọ́fíìsì la ṣe máa ń pè. báwo wá ni àwọn ìdojúkọ wo lẹ ti rí lẹ́nu iṣẹ́ yìí àti pé báwo lẹ ṣe làájá àwọn ìṣòro náà báwo lẹ ṣe borí ẹ̀ láwọn àsìkò tí wọ́n yọjú. Tàbá ní kò sí àdojúkọ irọ́ pátápátá ni àdojúkọ pọ̀ lóríṣiríṣi àmọ́ màá mú ẹnu lé ìkan àbí méjì. ṣe rí àkọ́kọ́ òun ni àwọn tó bá wa ń ṣiṣẹ́ yìí táwọn olóyìnbó ń pè ní workers. ṣe rí ọ̀dọ́mọbìnrin tó fẹ́ dìde tó wá múṣẹ́ ọkùnrin láàyò tó túmọ̀ sí pé àwọn tó ń bá mi ṣiṣẹ́ wọ́n jù mí lọ lọ́jọ́ orí. wọ́n á máa wò pé báwo ni ọ̀dọ́mọbìnrin kékeré yìí ṣe fẹ́ máa fọwọ́ máa lalẹ̀ fún mi pé báyìí ni kò ṣe ṣe. wọ́n tún máa jẹ́ kó yé ẹ pé kí ló mọ̀ tó fẹ́ máa sọ fún mi pé báyìí ni kì í ṣe ṣe kó wọn ò tí ì bí ẹ tí mo ti ń ṣiṣẹ́ yìí. so wọ́n ti gbàgbé pé ayé ń yí ni nǹkan tẹ́yìn mọ̀ nǹkan ìgbà àtọ̀hún ni ìgbàlódé tèmi mú bọ̀ yìí òun ni kẹ́ gbọ́ sí mi lẹ́nu. ẹ̀kejì níbẹ̀ àwa àgbẹ̀ pọ̀ ju òṣìṣẹ́ lọ ní agbègbè bíi tí mo dáko sí. so ìwọ tó jẹ́ pé tó dáko tó o bá ṣe bí wọ́n ṣe ń ṣe níbẹ̀ wọ́n á ju àdálẹ̀ fún ẹ ní pé máa bá rùn rẹ̀ yìí. omi pé máa dá ṣe nǹkan ẹ̀ tó bá jẹ́ pé alámọ̀jù ni ẹ́. ṣé mi tí mo jẹ́ pé apá mi bí apá ake ni oko mélòó ni mo fẹ́ dàyà kọ láti ní mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbìn mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní ro mo fẹ́ ṣe gbogbo ẹ̀. kò ṣeé ṣe. so òṣìṣẹ́ lákọ̀ọ́kọ́ ná dojú kan nìyẹn. ẹ jẹ́ mọ̀ pé mò ń combine ilé àti iṣẹ́ papọ̀ ni oko mi wà ní Ìjẹ̀bú Òde èmi dẹ̀ ń gbé lọ́balẹ̀ndé lẹ́kọ̀ọ́ bí. kò rọrùn fún mi láti ní kí n máa lọ ní ojoojúmọ́ so mo ní láti máa ṣe kí ni máa pè máa ṣe fídíò call táwọn olóyìnbó ní ẹ̀rọ alágbèéká
ó yá kí lẹ ti ṣe, ó yá ṣe ti ṣe gbá, ṣe ti ṣàwo. Kò rọrùn fún mi nígbà kankan rí nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nísìnyí nǹkan tí mo wá ṣe ni pé mo wá gba eléyìí tó ń jẹ́ farm manager. Òun ló wá jẹ́ kí iṣẹ́ yìí kó máa relieve mi ní apá kan, ní pé àwọn tó mójútó òṣìṣẹ́, àwọn tó máa lè ṣiṣẹ́ wọn lókùnkúndùn, àwọn tí wọ́n ní rí mi pé mo jọ́dọ̀ ọmọbìnrin kékeré tí mi ò lè fọwọ́ lálẹ̀ fún. So òye yẹn wá bẹ̀rẹ̀ sí ní yé wọn pa ẹni yìí àtúlọ̀gá ta máa rìpọ́ọ̀tù fún ọ ká tó rí lè rí madam. So ó wá jẹ́ kí iṣẹ́ yẹn kó tún wá kó relieve mi. So àkejì ibẹ̀ ni pé mọ́mì mi náà, ìyá tó sọ lọ́jọ́ kìíní àná pé mi ò fẹ́ kó ṣiṣẹ́ àgbẹ̀, mi bẹ̀rẹ̀ kìíní kan, àwọn náà wá di supervisor. Alámòjútó, wọ́n bá ń bá yín mójútó. Wọ́n máa bá mi mójútó, tí bá ti pé ẹ ló máa mi, oko kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ lẹ́nu, tí bá ti débẹ̀ màá jẹ́ kó gbọ́ bó ṣe ń lọ. Àwọn náà wá di ẹni tó ń ṣe alámòjútó. Kí máníjà gan ò bá ṣiṣẹ́ lójúkorojú, àwọn lẹ́ni àkọ́kọ́ tó máa kọ́kọ́ sọ fún mi, nǹkan báyìí ló ń ṣẹlẹ̀, nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. Tá bá máa harvest gan, àwọn ló máa ṣe aṣojú mi níbẹ̀. Torí nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀, inú wọn ò dùn sí pé nǹkan tí mo fẹ́ kó ṣe kọ́ nìyẹn. Wọ́n kọ́kọ́ rò pé àṣà máa wò nǹkan tó bá. Nígbà táwọn náà wá rí i pé ìgbésẹ̀ tí mo gbé yìí, ìgbésẹ̀ tó lè gbọ̀nyà kúrò náà lára wa náà ni, kò dẹ̀ sí nǹkan táwọn ọmọ wọn bá ṣe, àwọn láti kún lọ́wọ́. So láti ìgbà yẹn lọ, ó ti máa lé ní, mo bẹ̀rẹ̀ ní ọdún 2016. Mo fẹ́ lè sọ pé kí n tó get it right, ó bí 2019. Mo fẹ́ lè sọ pé 2018 to 2019 ni mo tó wá get it right pé tí n bá máa borí àwọn òṣìṣẹ́ yìí o, mo ní láti dọ́gbọ́n láti ní ẹni tó yẹ pé wọ́n lè máa sá ojú ẹ̀. Mo wà ń bẹ̀, mi ò sí ń bẹ̀ o, iṣẹ́ láti lọ. Nígbà tí mo bẹ̀rẹ̀, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Èmi náà ni manager, èmi náà ni supervisor, èmi náà ni màá tún wá òṣìṣẹ́ lọ. So gbogbo iṣẹ́ yẹn ó há mi lọ́rùn. Ẹ̀kejì ibẹ̀, àwọn Yorùbá bọ̀ wọ́n ní olówó rèé lówó. Wọ́n ní olówó ló lówó. Àwọn nǹkan míì wà tó jẹ́ pé ó máa wù wá láti ṣe. Bí àpẹẹrẹ, nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀, mo bẹ̀rẹ̀ ní bí orí plọ́ọ̀tì méjì. Torí pé I'm practice, ẹ má bínú pé máa ṣèdè Gẹ̀ẹ́sì bí irrigation farming, irrigation system. Òjò rọ̀, òjò rọ̀, àwa ń plant nǹkan lọ ni, bíi cucumber, sweet corn. Bẹ́ẹ̀ ṣe lè dárí agbára tó fi ní ba àwọn irúgbìn yìí jẹ́. Tí ò fi ní bàjẹ́, bẹ́ẹ̀ ni. Ó mú wa ká láti máa plant ní òrèkóòrè títí parí ọdún yípo. A máa ń plant lọ́sọ̀ọ̀sẹ̀, a dẹ̀ máa harvest lọ́sọ̀ọ̀sẹ̀. That is back to back planting and back to back harvest every week like that. So nígbà tí a bá sọ pé òkè a fẹ́ gbèrò sí nínú ìdí iṣẹ́ yìí, ọ̀rọ̀ yìí dẹ̀ dàbí pé bá ṣe ń pàkan la ṣe ń fi ń rọ padà. Tí ó ń gbà mí wà tí nǹkan kó bá fìdí jalẹ̀ tó fìdí nalẹ̀ ń gbà mí, àwa máa rò pé ipò la tún fẹ́ rówó mi láti fi tún kinní yìí ṣe padà. Owó àti àwọn tó ń bá yín ṣiṣẹ́ ní ìdojúkọ tó jẹ́ gbòógì, tó jẹ́ ògì bẹ́ẹ̀ ni, ńlá. Ẹ̀dẹ̀ ti wá ọ̀nà, ẹ ti wá àwọn ọgbọ́n tẹ́ fi là á já. Ọgbọ́n kan lè fi là á já, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Títò lówó dé yẹn, ṣé lọ́wọ́ ìjọba lẹ ti ń yáwó ni, ibo lẹ ti ń yáwó, àbí báwo lẹ ṣe wá ń ṣe? Ẹ mọ̀ pé mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan yẹn, a dúpẹ́ ibi tá a wà báyìí, a dẹ̀ tún máa dúpẹ́ ibi tá à ń lọ náà ni. Bí ṣe sọ, ayé ń fìkan yí kan ni. Àsìkò kan ṣì wà ńgbà tó yẹ pé téèyàn máa bẹ̀rẹ̀ sí ní jọ ọ̀rọ̀ nǹkan téèyàn ṣe sílẹ̀. Àwọn nǹkan míì wà tó yẹ pé a máa ṣe táyọ̀ pé kíní yìí, owó tí mo rí yìí, ó yẹ kí n fi ra mọ́tò ni, ó yẹ kí n fi lọ ralẹ̀ kí n bẹ̀rẹ̀ sí ní kọ́lé fúnra mi. Ayé yẹn ò tí ì yọ ń sìn. Bá ṣe ń pa báyìí, a tún fi máa yí mọ́ ni pé torí ta bá ná back to square one ni. Ṣàlàyé mi yé yín? Back to square. Bẹ́ẹ̀ ni o. Bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó rí bẹ́ẹ̀. La máa lọ láṣẹ Èdùmàrè. Ṣeun mà fún àlàyé yẹn. Bẹ́ẹ̀ni. Àgbẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ṣe sọ ọ́ pọ̀ lọ jàǹtìrẹrẹ. Ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀. Kí ni nǹkan yẹn tó dá TMA Farms? Kí ló dá yín yàtọ̀? Tẹ wò pé báwa ṣe ń ṣe nǹkan tiwa yìí ó dá wa yàtọ̀ gédégbé sáwọn tó kù. Ẹ ṣeun. Àkọ́kọ́ níbẹ̀ ni pé ní oko tiwa, àwọn olùbárà wa máa ń ní àǹfààní kan tó jẹ́ pé láti oko sí ilé ìdáná oúnjẹ wọn ni, farm to table. Eléyìí jẹ́ kó yàtọ̀ pé àwọn ọkọ míì wọ́n á jalè ní, ó lè jẹ́ ọjọ́ kejì, ọjọ́ kẹta ló máa tó kan àwọn olùbárà wọn lọ́wọ́. Bó ṣe tutù wẹ̀lẹ̀ǹkẹ̀ báyìí,
lẹ́ṣẹ̀ máa rí gbà látọ̀dọ̀ wa látòkò wa jáde wá. Ẹ̀kejì ibẹ̀ àwọn ò kí ń lo ajílẹ̀ eléyìí táwọn olóyìnbó ń pè ní fertilizer and practice organic farming. Irú ìtẹ́pẹ́ àwọn ẹlòmíì máa jẹ tẹ́ pé lóòótọ́ ní tàtà wà yìí sìn wọ́n believe lórí pé owó ọ̀tọ̀ ni pé kéèyàn ṣe òwò kéèyàn jèrè ọ̀tọ̀ ni pé kéèyàn ṣe òwò tó yẹ pé kéèyàn máa gba àdúrà ká má sọ pé èpè lẹ́nu ẹ̀ tẹ́ pé ó ń ba àgọ́ ara jẹ́. Bẹ́ẹ̀ ni tó bá ń ta ara táìsàn kan kọ́ táìsàn kan látara ohun tó ń jẹ ẹ̀ṣẹ̀un. Ṣé má bínú ìyá wa ẹ jẹ́ kí n sáré sọ pé ní Discover Yorùbá lára ohun tá à ń tún ṣe náà ni ìyá wa mẹ́nu bà yìí àwọn oúnjẹ tí ó máa ń ṣe ara lóore òun lọ́sọ̀ yìí òun làwọn tá a tún gbé lárugẹ òun làwọn tá a tún ṣe àfihàn ẹ̀ ní Discover Yorùbá ẹ má bínú ìyá wa mò ń gbọ́ yín. Okay, so àwọn oúnjẹ yìí mo fẹ́ fi bí àwọn nǹkan ewé tàǹtà lóko mo fẹ́ fi ṣàpèjúwe bí èmi ni ẹ̀fọ́ àbí ewédú. Tẹ́ bá ṣe àkíyèsí àwọn ẹ̀fọ́ kan míì wà tẹ́yẹ́ pé irú ṣọkọ tẹ́ bá fi omi kékeré tẹ́ fi pèlú ọbẹ̀ yín tẹ́ bá máa de tẹ́ bá máa ṣí báyìí ṣe ló máa dàbí pé ẹ fi omi drum kan lẹ fi sè ó ti di omi mọ́rí iná. Ṣùgbọ́n tẹ́ bá ra irú àwọn nǹkan ewé ní àti oko wa bẹ́ ṣe sè ló ṣe máa dúró pọ́nrán kò sí pé ó ti di omi. Èmi dẹ̀kẹ̀rẹ́ ní ọjà àwọn ẹlòmíì tó bá rí ewé ẹ̀fọ́ tó ṣe pàlàmù tó tutù wẹ̀rẹ̀ǹkẹ̀tẹ̀ tó tóbi bàǹbà wẹ́lẹ́wẹ́lẹ́ ojú máa wọ̀ á pé nǹkan rí ẹ̀bà tútù kí n ṣe ẹ̀fọ́ yìí kí n wò gbogbo nǹkan tẹ́ ń wò yìí ṣàgbọ̀n lójú yòyò ni. Ṣùgbọ́n tẹ́ bá rí àwọn ẹ̀fọ́ tó jẹ́ pé ewé wọn kàn rárá dúró ní sọ́rọ́ tó jẹ́ tóko tẹ́ bá jẹ gan àwọn àǹfààní wà tó máa ṣe ní àgọ́ ara yín irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ lè gbé sílé fún odindi ọjọ́ mẹ́ta kò ní rà kò ní ṣe nǹkan. Yes kò ní rà kẹ́kàn fi sórí ibì kan kẹ́ má fi sínú yìnyín kẹ́kàn fi síbi bó ṣe wà yẹn lọ́dọ̀ ewé ẹ̀ kàn lè rọ ṣùgbọ́n kò ní rà. Nítorí pẹ̀yìn ò kì í fi ajílẹ̀ ẹ kì í fi ń gbin àwọn ohun tẹ́ ń gbìn ó jẹ́ kí ara lóore yàtọ̀ fún àwọn ohun tí wọ́n ń lo ajílẹ̀ láti fi gbìn. Òun ló jẹ́ tó bá jáde láti inú oko tiyín kó yàtọ̀ gédégbé. Bẹ́ẹ̀ ni. Ẹ bá ṣe ń kó látòkò báyìí àwọn èèyàn mọ̀ gbà nínú ilé ìdáná wọn. Bẹ́ẹ̀ ni bó ṣe rọrùn tó. Ẹ gbọ́ ẹ̀yin olólùfẹ́ Discover Yorùbá iṣẹ́ àgbẹ̀ wọn ní iṣẹ́ ilẹ̀ wa ni wọ́n tún sọ fún wa nípa iṣẹ́ àgbẹ̀ kébi máa pa wá òun làwọn ìyá wa Taiwo Oshinowo náà tún ṣàlàyé fún wa yìí pé bá a bá lè gbìn fúnra wa yóò ṣara wa lóore ẹ ṣeun gọmà ẹ ṣeun ẹ máa tó mi ò mọ̀ nípa bá a ṣe ń dáko mo wá bá yín pé ìyá wa mo fẹ́ mọ̀ nípa ohun tẹ́ ń ṣe yìí lórí bá ṣe ń sọ̀rọ̀ yìí sìn ẹ kàn sọ fún wa àwọn ìgbésẹ̀ téèyàn máa gbé ìgbésẹ̀ àkọ́kọ́ ìgbésẹ̀ ìkejì ìgbésẹ̀ ìkẹta èmi náà fẹ́ dàgbẹ̀ lónìí o mi ìfẹ́ ṣe wàhálà púpọ̀ mo kàn fẹ́ gbọ́ ohun tẹ́ ẹ fẹ́ sọ ni ó yá báwo lẹ ṣe lè ṣàkíyẹni tó ń gbọ́ nílé lè mọ̀ báyìí ló ṣe rọrùn kò níra o kò níra rárá àbí. kò níra rárá bẹ́ẹ̀ tó tọ́ kò níra rárá àkọ́kọ́ níbẹ̀ tí èèyàn bá ti pọkàn pọ̀ pókè nǹkan báyìí ni mo fẹ́ gbìn ẹni yẹn láti mọ nǹkan tó fẹ́ ṣe lọ́kàn rẹ̀ gangan torí nǹkan ọ̀gbìn yìí ó pọ̀ yanturu ṣé láni ṣẹ̀fọ́ ni ṣàgbàdo ni ṣé gàrí ni ṣé cassava ni ó láti kọ́kọ́ mọ̀ tó bá ti wá mọ̀ pé òkè ẹ̀gẹ́ ni mo fẹ́ gbìn nǹkan àkọ́kọ́ ni pé á wá ilẹ̀ tó lọ́ràá kì í ṣe ilẹ̀ ṣá o ilẹ̀ tó lọ́ràá ó ní bá ṣe máa ń dá àwọn ilẹ̀ tó bá lọ́ràá mọ̀ bí àpẹẹrẹ ẹ fi ọwọ́ yín sínú ìràwé ẹ bá fi ọwọ́ sínú ìràwé ẹ bu iyẹ̀pẹ̀ tó wà níbẹ̀ yẹn ẹ bù dání tó bá tutù lọ́wọ́ yín iyẹ̀pẹ̀ yẹn ó papọ̀ tí ó yà sọ́tọ̀ọ̀tọ̀ bí yanrìn ọ̀tọ̀ ní yanrìn ọ̀tọ̀ ní amọ̀ ọ̀tọ̀ ní loamy clay soil tó bá ti lè papọ̀ ó jẹ́ pé yes kíní yìí ilẹ̀ ọlọ́ràá ni àbí èkejì ibẹ̀ tẹ́lẹ̀ tún fi mọ̀ ní pé àwọn ewé tó jábọ́ tó wọ̀ sórí ilẹ̀ yẹn tẹ bá rí pé àwọn ewé yẹn ó rà àpẹẹrẹ kejì láti mọ̀ pé ilẹ̀ yìí ó jẹ́ ilẹ̀ tó lọ́ràá ni ó máa ní òórùn kan tó máa mú jáde fún pé àti bá gbìn nǹkan sórí ilẹ̀ yìí ó máa ṣe dáadáa èkejì ibẹ̀ èèyàn kì í dédé rí ilẹ̀ ní agbègbè kan tí ó wà used mọ́
ó láti bẹ̀ lọ́wọ́ àwọn tó bá níbẹ̀ pé ẹ jọ nǹkan báyìí mo fẹ́ gbìn sádùúgbò iṣẹ́ tí gbìn rí ṣó ṣe dáadáa. Torí àwọn àgbègbè kan wà tẹ́ pé àwọn nǹkan ò kì í ṣe dáadáa nínú àwọn àgbègbè kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Irú Ẹ̀gẹ́ ń sìn, ó láwọn àgbègbè kan tẹ́ pé tẹ́ bá gbìn síbẹ̀ ẹ lè rí èrè oko jáde ńbẹ̀ torí pé ilẹ̀ yẹn ó ti dilẹ̀ aṣálẹ̀ àbí kò bá lára mu. So ẹ̀kejì, tẹ́ bá ti ṣe yẹn tó ti yanjú, ẹ wá gan igi gàrí, ẹ wá seed yín. Nǹkan tí mo mean by seed, bóyá gàrí ni o, bóyá ẹ̀gẹ́ ni o, bóyá àgbàdo ni o, ẹ ṣáà wá. Tẹ́ bá ti fojú dá síbi tẹ́ ti máa rà, ẹ pe àwọn tó máa bá yín ṣán po. Bó dẹ̀ jẹ́ yín náà lẹ ní agbára àti ṣán, wọn á bá yín ṣán. Tó bá jẹ́ tó gba ní jíjó, ẹ jó. Tó bá jẹ́ onígbígbá, ẹ gbá. Tẹ́ bá dẹ̀ ti ṣe yẹn tán, ẹ ti àwọn nǹkan yín bọlẹ̀. Tẹ́ bá ti bọlẹ̀, ó máa ní àwọn àsìkò. Irú àwọn irrigation táwa ń practice kò sígbà táwa ò lè ṣe. Ṣùgbọ́n irú èmi ni gàrí àbí àgbàdo yìí, ó máa ní àsìkò tẹ́ lè gbìn. Àsìkò kan wà, a máa ń pè ní àsìkò ìdá, a máa ń pè kan ní àsìkò ẹ̀rùn. Àsìkò méjìlá lè gbin ẹ̀gẹ́ àti àgbàdo lọ́dún. Àsìkò yìí tí òjò bá ti rọ̀ ní àsìkò tó yẹ kó rọ̀, ó máa ba nǹkan jẹ́ lóko. Àsìkò kan wà tó jẹ́ pé kò gbọdọ̀ tún pọ̀ jù lára ẹ̀. Tó bá gbin ẹ̀gẹ́ àbí àgbàdo, kò ní ṣe dáadáa. So àwọn àsìkò yìí a ní láti master ẹ̀ kó yé wa kédékédé pé àti bá gbin ẹ̀gẹ́ mi ní táìmù yìí o, ní February, kójò tó bẹ̀rẹ̀ sí ní rọ̀, ó máa tó March. Tí bá gbin ní January, February, that means gbogbo ẹ̀ ló máa jó mọ́lẹ̀. So àtúnwò àwọn pásìkò yìí o, torí gbogbo ẹ̀ náà Ọlọ́run ló ní déédéé lọ́wọ́, a kàn ń gbìyànjú ni. A lè sọ pé òkè àti study weather pé òkè tó bá di bẹ̀rẹ̀ sí ní di March, òjò máa bẹ̀rẹ̀ sí ní rọ̀, ẹ jẹ́ àtẹ gàrí bọlẹ̀ ní February. A lè ní first rain máa rọ̀, kó máa rọ̀. So tí òjò bá rọ̀ bẹ́ẹ̀, gbogbo wà lọ́wọ́ Ọlọ́run láti jẹ́ kó gbòòrò. A máa wá ń lo èrì. Bójú ò bá rọ̀, èrì á sẹ̀. Torí ìgbà yẹn ó máa bọ́ sí táìmù ọyẹ́. So àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló tún máa ń ran àwọn nǹkan ọ̀gbìn wa lọ́wọ́. Ìyẹn àwọn tí ò bá ti mọ àsìkò tó yẹ kán gbìn nǹkan. Ó ti ṣẹlẹ̀ sí mi náà rí, ó jẹ́ pé a máa study ojú ọjọ́ báyìí pé òjò yìí máa bẹ̀rẹ̀ sí ní rọ̀ ní March, ní April. A máa gbin gàrí sóko báyìí, òjò ò ní rọ̀ o. Ìdánilẹ́kọ̀ọ́ wà ní ara ìyá wa gidigidi gan. Ẹ wo bó ṣe mú lẹ́sẹẹsẹ. Tá a bá ní àmọ́ ọba lọ báyìí, gbogbo tó bá fi parí ètò yìí lẹ́ẹ̀fì rẹ̀ fún wa. Bàbá ti wá gbìn tán bẹ́ẹ̀ ṣe sọ. Ilẹ̀ tá a fẹ́ gbìn sí, tá a ti ráwọn nǹkan tá a fẹ́ gbìn, àti wo ojú ọjọ́. Bọ́ba ti wá kéré ẹ̀ tán tí àwọn nǹkan náà ọbẹ̀ ti sọ. Ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀ yẹn. Ọbẹ̀ ti sọ ni, bẹ́ẹ̀ ọbẹ̀ ti sọ, bẹ́ẹ̀ ni. Báwo ni wọ́n ṣe mọ́ orí ta? Bẹ́yìn ṣe ti ń ṣe báyìí, ẹ tún jẹ́ ká yọ̀nà náà nà yẹn mà. Ok, oníkálukú bí ṣe máa ń sọ, tí mo dẹ̀ tún máa ń fún gba àwọn èèyàn níyànjú pé kó tó di ìgbà pé èrò oko yín jáde, ẹ gbọ́dọ̀ ti rí market yín sílẹ̀. Ẹ ti rin ìrìn yẹn sílẹ̀ torí nǹkan oko kò ní tìjú rárá. Tó bá ti ń pẹ́lẹ̀ báyìí, ó ti padà sóko. Kan tí mo mí ìgbà pé ó ti padà sóko ni pé ó ti bàjẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Bó bá jẹ́ pé ó wà lórí nǹkan tẹ́ ẹ gbìn, tó bá jẹ́ pé irú ẹ̀gẹ́ àbí àgbàdo, irú èmi sìn ẹ̀rọ amúnidára lèmi tí ń ta ọjà tèmi. Kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀rọ amúnidára, mo máa ń tojúlé dójúlé, ọjà dọ́jà. Irú èmi ni àwọn tí bá mọ̀ pé wọ́n ń ta supermarket, bí àwọn tí mo mọ̀ pé wọ́n ń ta àwọn nǹkan èso, wọ́n ń ta nǹkan frozen. Ẹ ti rin ìrìn yẹn láti fi rí ibi tẹ́ mọ̀ tajà sí, ṣùgbọ́n lè sìn àwọn àwọn oríṣiríṣi ọ̀nà tá a fi ń gbà tajà lórí ẹ̀rọ ayélujára wọn, òun lẹ̀ ń lò báyìí. Bẹ́ẹ̀ni. Ọlọ́run mọ̀ ṣe ní rọrùn síwájú. Àmín Èdùmàrè. Àwọn wo ni wọ́n jẹ́ àwòkọ́ṣe fún yín nínú iṣẹ́ àgbẹ̀ yìí? Ríkọ̀ṣe mi pọ̀ o. Mo ní ọ̀gá lọ́gàá kan tó wú mi lórí jù nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní interest tó ń wù mí láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ àgbẹ̀ yìí ni pé ó ní ọ̀gá mi kan nígbà tí mò ń ṣe akẹ́kọ̀ọ́ ní Empower program. Yes, mi ò dárúkọ ní àkọ́kọ́, Empower program with collaboration with Lagos State Agricultural Development. Àwọn Lagos State ni wọ́n train wa. There is a particular ọ̀gá nígbà yẹn, obìnrin ni Mrs. Ojo. Kò sígbà tí mi ò ní sọ, obìnrin ni wọ́n, obìnrin bí ọkùnrin ni wọ́n. Ṣé nígbà yẹn wọ́n máa ń gbé wa káàkiri, wọ́n ní Sienna kan gbà yẹn kò síbi tí oko tí àkín lè wọ̀. Màá ní tóbìnrin ẹgbẹ́ mi ti lè máa ṣerú nǹkan báyìí. Tẹ́ bá dẹ̀ rí obìnrin yẹn, kọ́lọ̀ dáríjì mi, obìnrin tó dá pé ni kí n má sọ òdì kejì, tó lè máa ṣerú nǹkan báyìí, tó dẹ̀ ti achieve rú nǹkan báyìí, èmi náà gbọ́dọ̀ fara sí tí dẹ̀ máa achieve jù báyìí lọ. Ẹ dẹ̀ wá fara sí torí wọ́n fà yín lọ́wọ́ pé tó mo fẹ́ kẹ́yìn ọmọ yìí kẹ́ ṣàṣeyọrí.
àṣeyọrí ẹ̀ṣọ́. Ara sí ẹ̀dẹ̀ tí ń ṣe àṣeyọrí lórí ẹ̀. Ìkọ́nú àwọn fọ́nrán yín tí a wò, ẹ sọ̀rọ̀ nípa bí àwọn ilẹ̀ àti rílẹ̀ láti dáko lásìkò tá a wà yìí bó ti di ìdojúkọ fún àgbẹ̀. Bẹ́ẹ̀ni olóòtú. Ó fi hàn pé lára àwọn ìdojúkọ yín nìyẹn. Àwọn àmọ̀ràn lẹ wá fẹ́ gba ìjọba lórí ìyẹn àtàwọn nǹkan míì láti jẹ́ kí nǹkan tún máa rọrùn sí fún àwọn àgbẹ̀. Ẹ ṣeun. Lákọ̀ọ́kọ́ náà, màá kọ́kọ́ rọ ìjọba pé àwọn ilẹ̀ kan wà tó jẹ́ pé wọ́n mọ̀ láti òkè pé ilẹ̀ yìí o agricultural purpose ló wà. Tó bá dẹ̀ wá assign ẹ̀ pé lóòótọ́ agricultural purpose ló wà, kán máa assign ẹ̀ fún àwọn tó jẹ́ real farmers láti fi máa dáko. Ṣé mọ̀ pé bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, aláwọn political farmer. Yes. Tó jẹ́ pé ilẹ̀ yìí o kò sí nǹkan tó fẹ́ fi ṣe. Ṣùgbọ́n gbogbo wọn wá pín sọ́wọ́. Tó bá wá pín sọ́wọ́ tán, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá máa gbé fúnrú àwa báyìí pé yá ẹ lọ móye báyìí wá, ẹ lọ móye báyìí wá, ẹ lọ móye báyìí wá. Allocation. Tí ìyẹn ò bá tún wá sí níbẹ̀, àwọn agbègbè kan náà tún wà tó jẹ́ pé àwọn estate báyìí àti ẹ̀ mọ̀. Ibi tó ti ń bóyá láti òkè ni o, àbí láti ọ́fíìsì tiwọn aládàáni, bóyá àwọn family ni o, ni wọ́n ń tà pé káwọn náà lè rí nǹkan fi jẹun nígbà tí ò sọ́nà míì. Àìmọye àwọn ẹlẹgbẹ́ mi tẹ́ pé wọ́n ti dáko ẹ̀gẹ́ rí, caterpillar náà fi bá wọn hú dànù nígbà kan ti tà. Owó bá wọgbó. Bẹ́ẹ̀ni, owó wọgbó o. Wọ́n ti ẹ̀ ní sùúrù pé téèrò oko yín bá jáde a máa ṣiṣẹ́ lé lórí. Kí nǹkan tó tún wá jẹ́ kàyéfì ibẹ̀ lọ́ọ̀ ni pé wọ́n ṣe ra ilẹ̀ yẹn ó lè wà ńbẹ̀ fún 20 ọdún kán má rí nǹkan kan ṣe síbẹ̀. Wọ́n kàn ká mọ́ra, wọ́n fẹ̀ǹsì, wọ́n ká mọ́ra, á dẹ̀ wà ńbẹ̀. Kò sí ìwúlò fún un tó ń ṣe fún un, kò dẹ̀ sí ìwúlò tó ń ṣe fún àwa tá a lè rí lo àṣàgbẹ̀. Torí wọ́n sọ fún wa nípa iṣẹ́ àgbẹ̀ kébi má pa wá lẹ́yìn wọ́ọ̀la ni wọ́n ń wí. Báwo wá ló ṣe ń kó bá ọrọ̀ ajé lórílẹ̀-èdè àti oúnjẹ táwọn èèyàn mọ̀ jẹ? Àkọ́kọ́ níbẹ̀, lóòótọ́ àwọn ìlọsíwájú kan ti wà ń ṣe tẹ́ pé tábà rílẹ̀ gan a lè gbin àwọn nǹkan. Ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan la lè gbìn nínú sack. They call it sack farming. Mo fẹ́ gbin ẹ̀gẹ́ ń sìn. Ṣé sáàkì mélòó ni mo fẹ́ kólẹ̀ láti ni mo fẹ́ gbin ẹ̀gẹ́ sí? Mo ń sọ̀rọ̀ nípa 5 to 6 hectares pé mo fẹ́ gbin ẹ̀gẹ́ àbí ìrẹsì àbí mo fẹ́ gbin iṣu. Àpò mélòó ni mo fẹ́ lò? Tí bá ti rí àpò gbọ̀nṣọ̀bórí ilẹ̀ náà ni máa gbé sí. Lákọ̀ọ́kọ́ mo fẹ́ fi gàrí náà ṣe àpẹẹrẹ. Nígbà tí ó sílẹ̀ nísìnyí tẹ́ bá wà àwọn tó bá mọ̀ current tó ń jẹ gàrí lójú méjèèjì, wọ́n á mọ iye tí gàrí ń sọ ní oṣù 2, 3, 4, 5 sẹ́yìn. Àkọ́kọ́ kò sí ilẹ̀ láti lè fi dáko mọ́. Àwọn ilé tí wọ́n wá rí ilẹ̀ láti fi rí dáko, nǹkan tó bá ní náà máa tà. Kò surplus mọ́ ní market, ó ti wà limited. Ìyá wa Taiwo ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba pé kọ́mọ̀jẹ́ ibi ó pa aráàlú, kọ́ bá wọn wò ó ṣe kì, káwọn rílẹ̀ dáko, àwọn láwọn ò dáko, wọ́n ṣàfáwọn ńlẹ̀ máa dáko tó. Ẹ ṣeun gan mà, ẹ ṣeun. Tó àwọn akẹgbẹ́ yín ní ṣókí kí lámọ̀ràn tẹ́ máa gbà wọ́n? Màá gbà wá nímọ̀ràn pé ká má bẹ̀rù, ká má fòyà. Kò sí gbogbo ìdojúkọ tá à ń rí ní wákàtí nǹkan tá máa àfìsẹ́yìn ni ló máa jẹ́ fún wa lọ́jọ́ ọ̀la. Torí àkọ́kọ́ níbẹ̀ ó easy ká má sọ mí. Tá bá ti ní ọkàn láti fi gbé. Mo ń rọ gbogbo wá sí pé ká ṣe ọkàn gírí. Torí pé ẹni tó bá jìyà òun ló ń jọrọ̀. Ọrọ̀ wa náà ó ti tó báyìí, òun làwọn ò wájú wa yìí. Ká má mì ọkàn. Torí pé gbogbo ẹ̀ ó máa padà wá dẹ̀rùn fún wa. Ìkànnì Discover Yorùbá lẹ̀ ń gbọ́ lọ́wọ́, ètò ń tẹ̀síwájú. Ó ṣe é ṣe náà, ẹ jẹ́ ká jọ ṣe. Ó ṣe é ṣe náà, ẹ jẹ́ ká jọ ṣe. Ó ṣe é ṣe náà, ẹ jẹ́ ká jọ ṣe. Ẹ jẹ́ ká jọ ṣe ẹ̀ríra wa. Àgbẹ̀ yìí gbé iṣu ìyẹn àjẹyàn. Àgbẹ̀ yìí gbé ìbàdàn ìyẹn àjẹkọ́. Àgbẹ̀ yìí kó kọ́bẹ̀ ìyẹn ara ṣu.
Operation Feed the Nation ìjọba tún gbélé. Operation Feed the Nation ìjọba tún gbélé. Wọ́n sọ fún wa nípa iṣẹ́ àgbẹ̀ ebi máa pa wá. Wọ́n sọ fún wa nípa iṣẹ́ ọ̀sìn ebi máa pa wá lẹ́yìn wá ọ̀la. Ẹ káàbọ̀ padà sí ìkànnì Discover Yorùbá. Tẹ́yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, a mọ rírì àsìkò yín tí ẹ fi sílẹ̀ láti kún wa ṣe ètò yìí. Ẹ ṣeun fún yíyàn tí ẹ yàn wá ní ààyò ní Discover Yorùbá. Àlejò tá à ń bá sọ̀rọ̀ láti ẹ̀kan ni olùdásílẹ̀ àti aláṣẹ iléeṣẹ́ TMA Farms, iléeṣẹ́ nǹkan ọ̀gbìn. Ìyá wa Taiwo aya Oshinowo, àgbẹ̀ obìnrin. Ẹ ṣeun fún àsìkò yín mà, àdúpẹ́ mà. ẹ ṣeun fún àlejò mi tẹ́gbà mí lọ́wọ́ tẹsẹ̀. Ẹ ṣeun mà. Abala àkọ́kọ́ orí ètò láti kọ́kọ́ yanjú yẹn, tẹ́ ti sọ fún wa nípa ara yín àti iṣẹ́ tí ẹ yàn ní ààyò. Abala kejì ètò la wá ti dé yìí. A wá fẹ́ mọ̀ bí ẹ̀yin gan ẹ ṣe mọ̀ nípa àṣà wa, àwọn ohun tẹ́ ẹ mọ̀ nípa Yorùbá. Abala yìí láti fẹ́ ṣe yẹn, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ mà. Tá bá ní èèyàn ń fi iṣẹ́ gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ìjẹ́ iṣẹ́ yín yìí ṣó ń rí bẹ́ẹ̀ àti pé báwo lẹ ṣe ń ṣe mà? Bẹ́ẹ̀ ni o, tá bá ní ká wò ní méní méjì, mo fẹ́ lè sọ pé ilẹ̀ Yorùbá ló ní àgbẹ̀, torí pé kí ni iṣẹ́ wa yìí, tá bá máa wò lẹ̀ wọ́n á ní ṣọdún iṣu. Iṣu wa yìí náà fi ń ṣe ayẹyẹ iṣu. Kódà gan Yorùbá ń ṣe tiẹ̀, àwọn Ìgbò náà ń ṣe tiwọn. Ká tó wá pààyàn náà dà pé ká tó fi ń gbé àṣà Yorùbá lárugẹ. Gbogbo nǹkan tá bá ń ṣe nílẹ̀ Yorùbá tó jọ mọ́ àwọn àṣà àti ìṣe wa, àwọn nǹkan oko wa yìí náà ń lò. Àrí ọdún àgbò, àrí ọdún eégún, àrí ọdún kérésì, iṣu, gàrí, gbogbo epo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun la fi mú àwọn nǹkan wọ̀nyí tí ọdún yìí fi ń dùn tó lárinrin. Ní iléeṣẹ́ TMA Farms, iṣẹ́ wa yìí ó pẹ̀lú nǹkan tó ń gbé àṣà àti ìṣe Yorùbá ní arugẹ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Ẹ sọ fún wa ìtàn mánigbàgbé lásìkò tí ẹ̀ ń dàgbà bọ̀ láwùjọ Yorùbá. Ẹ mọ̀ pé Ìjẹ̀bú lẹ ti dàgbà. Ìtàn wo ni ìtàn mánigbàgbé? Ìtàn tí mo rántí ó pé oríṣi méjì o, ṣùgbọ́n eléyìí tẹ́ tí bá wo ẹ̀yà ara mi mo máa rántí ní gbogbo ìgbà. Òun níjọ́ tí èmi àti kejì mi ń ṣeré, a ṣì wà ní kékeré, a jọ ń dàgbà bọ̀. Àwa ní a rí kọ́kọ́rọ́ lójú títì. Nígbà tá a rí kọ́kọ́rọ́ ló bá ní kọ́kọ́rọ́ yìí lè ṣí ilẹ̀kùn ilé, àbó lè tì, àbó lè ṣí. Pàdé ni jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò. Ṣe rí nígbà tó máa mú kọ́kọ́rọ́ sẹ́nu ilẹ̀kùn, ó ṣí ó tì, láì mọ̀ pé ọwọ́ mi wà lára ihò ilẹ̀kùn. Ṣíṣán tó máa ṣán ilẹ̀kùn padà báyìí ká mi kan báyìí, gbogbo egungun ẹ̀gán ti gé. Ara ẹran nìkan ló gbé dúró. So mi ò lè gbàgbé láyé. A máa wà bí ọmọ ọdún 6 sí 7 ṣála máa wà lọ́dún náà lọ. Àwọn òbí wa ẹ bá ṣeré gélé. Pé ká máa bẹ́ẹ̀ ni wọ́n lọ ọjà. Torí ní ọdún yẹn lọ́hùn tí mọ́mì mi bá ń lọ ọjà, dádì mi máa gbọ̀nà oko lọ. Àwọn ẹ̀gbọ́n mi á tẹ̀lé dádì mi. So èmi àti kejì mi nìkan la wà nílé. Nígbà tó máa dé báyìí, kìkìdá ẹ̀jẹ̀ náà bá ọ. Wọ́n àṣà kan mú aṣọ àfiwé títí tán fi dé. Ọlọ́run ló tẹ̀ ní ọ̀tá mi ò gbabẹ̀ lọ. Ẹ̀jẹ̀ tí mo waste lọ́dún yẹn lọ́hùn. So ó jẹ́ nǹkan tí mi ò lè gbàgbé ní dídàgbà mi láti kékeré mi wá. Òwe Yorùbá wo lẹ yàn láàyò nínú òwe Yorùbá? Àkọ́kọ́ tó wá sí mi lọ́kàn ni pé bàbá ìyá mi á máa sọ pé kebi bá kúrò nínú ìṣẹ́, ìṣẹ́ bùṣe. Tí ebi bá ti kúrò nínú ìṣẹ́, ìṣẹ́ ti bùṣe. Eléyìí túmọ̀ sí ni pé àwa àgbẹ̀ tábàtẹ̀ tí ń wò pé a lówó lọ́wọ́ láti ra mọ́tò, láti kọ́lé, láti raṣọ. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ oúnjẹ bá ti kúrò nínú gbogbo nǹkan ìdojúkọ tó wà nílé ayé, níyàn á gùn kọrin kése tó dẹ̀ ń jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń ṣara lóore. So òwe bàbá ìyá mi yìí ó máa ń jẹ́ nǹkan tẹ́ pé ó máa ń kọrin sí mi létí pé tí ìbá tiẹ̀ tí lówó àti ra mọ́tò ralé, ṣùgbọ́n oúnjẹ ẹnu yìí mo gbọ́dọ̀ wọ ọ̀nà kan láti lè má jẹ́ kó wọ́n mi. Bóúnjẹ ò ṣe wá wọ́n yín, ẹ̀ tún jẹ́ pé oúnjẹ ń wọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn nípa yíyan iṣẹ́ àgbẹ̀ láàyò. Ẹ ṣeun ìyá wa. Ọdún àbáláyé Yorùbá wo ló ṣe pàtàkì jù sí yín?
ọdún àbáláyé póríṣiríṣi nírú ìlú tèmi ti wà o. A ní àwọn ọdún àbáláyé tó bí 2 mẹ́ta. À ń pè kan ní Agẹmọ. Ṣé rí Agẹmọ yìí? Ó ní ìgbà tá máa ń ṣe. A dẹ̀ tún ní ìta ń pè ní Lúkẹ́rẹ́. A dẹ̀ ní ìtàn máa ń pè ní òrìṣà ìbejì lọ́dọ̀ wa nígbà tá wà ní kékeré. Èwo ló ṣe pàtàkì jù sí yín? Ó mú ti ìbejì torí pé ìbejì ni mí. Màá mú ìbejì. Túnjọ bí ọba Bẹ́ẹ̀ni. ọmọ. Ẹ máa jẹ́ má jẹ́ ń bẹ̀rẹ̀ kíkì yẹn. Aṣọ ilẹ̀ Yorùbá wo lẹ fẹ́ràn jù? Màá mú aṣọ òkè. Kí ni nǹkan tí ẹ máa ń ṣe tó jẹ́ pé fún ìlera ni? Tí àwọn èèyàn ò rántí mọ́, tí àwọn èèyàn ò kì í fara sí mọ́, ṣùgbọ́n tẹ mọ̀ pé ó wúlò bí àwọn oògùn téèyàn fi ń ṣe ìwòsàn fún ara ẹni. Èwo lẹ̀yin mọ̀ nínú ẹ̀? Ṣùgbọ́n tẹ rí pé àwọn èèyàn wọn ń yà sí mọ́. Nǹkan tí mo mọ̀ tó jẹ́ pé àbáláyé pọ̀ o, táwọn èèyàn kì í ti taratara gbà. Pàápàá jùlọ bí àtòrí pé mo jẹ́ àgbẹ̀. Ó ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ fún tí èèyàn bá ní blood pressure. Ìfúnpá tí ìfúnpá bá ń lọ sókè. Tá bá mú ewédú yìí, tá bá gé, tá rẹ lọ́pọ́n, tá ṣe, tó bá dẹ̀ jẹ́ blender náà ni. Tá bá gbé mu ní tútù bẹ́ẹ̀ fún ọjọ́ 3 kéèyàn lọ ṣàyẹ̀wò ara ẹ̀ wò. Kí lẹ pè é lẹ́ẹ̀kan sí? Kí lewé tẹ pè mà? Ewédú. Ewédú. Táwọn olóyìnbó ń pè ní jute leaf. Òun la fi ń jẹ àmàlà. Iṣẹ́ tó tún wá ń ṣe ó tún wá pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Tá bá rí ọmọ kékeré tó tún ní ìtalẹ̀ tá à ń pè ní muses. Tá bá mu, tá bá sè é, tá bá ń lò fún àwọn ọmọdé yìí, kí á mọ́sá ló máa kọ́wọ́ rọ̀. So ewédú yìí jẹ́ nǹkan tẹ́ pé àwọn èèyàn ò fojú sí tí wọ́n kọbi ara sí. Káfíjokele iṣẹ́ ìjú bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ ṣeun gan-an. Ìkíni wo ní èdè Yorùbá lẹ fẹ́ràn jùlọ mà? Gbogbo ìkíni ni mo fẹ́ràn. A kú ojúmọ́, ìyẹn ò kí ń wọ́n lẹ́nu mi. Ẹ káàárọ̀, a kú ojúmọ́. Nígbà míì gan a lè wà lọ́sàn-án gan. Tó bá jẹ́ pé ọ̀sán la wà, mi ì tí bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ rí tẹ́lẹ̀ ní tójúmọ́ tí nǹkan tẹ máa kọ́kọ́ gbọ́ lẹ́nu mi nípa a kú ojúmọ́ o. Àwọn àgbà ojúmọ́ báwo ṣe bá ti wà lọ́sàn-án máa ní tèmi ní àṣà àti ìsọ̀rọ̀ lénìí. Ṣùgbọ́n a kú ojúmọ́ yẹn ó jẹ́ nǹkan tó yẹ pé mo fẹ́ràn sí, ó dẹ̀ máa yá sí mi lẹ́nu jù. Kí ni orúkọ èdè Yorùbá tẹ fẹ́ràn jù kí ẹ sì sọ ìtumọ̀ rẹ̀ fún wa? Eléyìí tó wá sí mi lọ́kàn, ọlá ń bí wọn nínú. Ọlá ń bí wọn nínú. Kí ni ìtumọ̀ rẹ̀ mà? Bí àtòrí pé mo wá láti ìdílé olórogún, màá sọ pé orúkọ yẹn jẹ́ orúkọ tí mi fún ẹ̀gbọ́n mi tí mo dẹ̀ bẹ̀rẹ̀ pé kí ni ìdí tẹ́ fi fún wọn ní orúkọ yìí. Tèmi náà dẹ̀ wò pé orúkọ tó rẹwà tó dẹ̀ tún ní ìtumọ̀ ni pé tí Ọlọ́run bá ti kẹ́ ẹ, kọ́lọ́run má jẹ́ ká rógun àtẹ̀yìnjà tó máa tún mú èèyàn padà síbi téèyàn bá wà. Kí ọlá tó ti ń lọ wájú kó má dẹ̀ ọlá rẹ̀yìn, kó má bàa bí wọn nínú. Kíní yẹn ó máa ń sọ sí mi lọ́kàn pé téèyàn bá ti wà nílé ayé kéèyàn máa ṣọ́ra ṣe. Ìtumọ̀ ẹ̀ gangan ni ibi tá à ń lọ ni. Orí ọlá ń bí wọn nínú. Téèyàn bá lọ́lá, ó máa ń bí àwọn èèyàn nínú ní ṣókí àbí? Bẹ́ẹ̀ni, tí iṣu èèyàn bá ń tú, èèyàn máa ń fi ọwọ́ bò ni. Ọpẹ́ ni tó bá fi ọwọ́ bò dáadáa, nǹkan tí ò yẹ kó hàn sí àwọn ọ̀tá ní ojú, wọn nílé máa bínú ẹ láì nídìí. Ohun tó wá kàn ń sìn ni òun là ń pè ní ìbéèrè yàjó yàjó. Bí n bá ṣe ń jù sí yín lẹ́ṣẹ̀ mọ́ dá padà sí mi. Ṣé ń gbọ́ mi mà? Máa fún yín ní nǹkan méjì. Ó lè jẹ́ ìlú, ó lè jẹ́ oúnjẹ. Máa fún yín ní méjì, ẹ mú ẹyọ kan tẹ́ ẹ fẹ́ràn jù ní ẹyẹ ìtọ́ka. Òun la ṣe pè ní ìbéèrè yàjó yàjó. Ìlú Èkó àbí Ìbàdàn? Ìlú Èkó. Iyán tàbí àmàlà? Àmàlà. Àǹkárá tàbí àdìrẹ? Àǹkárá. Sunny Adé tàbí Ebenezer Obey? Ebenezer Obey. Ìlù àbí ṣẹ̀kẹ̀rẹ̀? Ìlù. Ẹ ṣeun mà á dúpẹ́. Ọ̀rọ̀ ìyànjú wo lẹ ní fún àwọn aráalé? Ọ̀rọ̀ ìmọ̀ràn àti ọ̀rọ̀ ìyànjú fún àwọn aráalé mà. Nǹkan tí máa sọ fún àwọn aráalé ni pé kí wọ́n mọ ọ̀tún sósì kan tó ra nǹkan tó máa jẹ sínú ara wọn. Torí níta òde yìí ní ìta wà yìí, ẹ má jà máa ṣe quantity over quality. Ká má wò pé torí ó gbọ̀pọ̀, ká má bàa dá àìsàn sí ara wa láàgọ́ ara. Ẹ má jà ṣe rárá torí pé oríṣiríṣi àìsàn ló wà. Ó ṣeéṣe kó jẹ́ àwa náà, ó ṣeéṣe kó jẹ́ fámà míì. Ẹ ní ẹ̀rọ alágbèéká àwọn èèyàn 2 mẹ́ta tó jẹ́ fámà tẹ́ bá mọ̀. Ǹjẹ́ ò lè máa harvest o, mo máa nídìí ilá, mo máa nídìí ata, mo máa nídìí àlùbọ́sà. Ó máa wá láti oko wá sí ilé yín. Torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìtẹ́ à ń rà ní mí ní kò dáa o.
ṣùgbọ́n kó tó dé ọ̀dọ̀ yín ó ti máa bá oríṣiríṣi nǹkan pàdé kó tó dé ọ̀dọ̀ yín tó dẹ̀ hàn sẹ́yìn. Àkọ́kọ́ ń bẹ̀ kì í ṣe pé bóyá torí pé ó máa cheap kò ní wọ́n láti tó bá ń bọ̀ láti farm. Ìyá wa Taiwo Oshinowo, olùdásílẹ̀ àti aláṣẹ ilé-iṣẹ́ TMA Farms, ilé-iṣẹ́ nǹkan ọ̀gbìn là ń bá sọ̀rọ̀ lọ́wọ́, obìnrin àgbẹ̀. Kẹ́ ẹ tó wá máa lọ, ẹ sọ fún wa báwọn èèyàn ṣe lè bá yín dòwò pọ̀ mà. Ó wà sí ọ̀nà méjì. Irú àwọn kan tó jẹ́ pé wọ́n ní agbára kí n má sọ òdì kejì láti ní àwọn fẹ́ bẹ̀rẹ̀. A máa bi yín, ṣé ẹ fẹ́ máa tà á ni àbí ẹ fẹ́ ká ràn yín lọ́wọ́ láti ní òkè ibi báyìí o, nǹkan báyìí lẹ fẹ́ gbìn, láti kó àwọn èlò irinṣẹ́ fún yín. Irú àwọn tó ṣẹ̀ṣẹ̀ jáde ẹ̀kọ́, àwọn fresh graduate youth tó jẹ́ pé ó wù wọ́n láti ṣiṣẹ́ oko ṣùgbọ́n kò sí ìrànlọ́wọ́ bíi financial support. A dẹ̀ lè wo lójú kejì pé òkè máa kó ẹ bá ṣe ń ta kátàkárà iṣẹ́ yìí, máa fún ẹ ní oye báyìí, wàá tà lóye báyìí, tó bá tà tán kó owó wá láti fi rọ̀ ẹ́ lọ́rùn. Àwọn ẹlòmíín náà dẹ̀kẹ̀rẹ̀ wọ́n ní àwọn ní owó tàwọn lọ́wọ́ o, a ní retail price, a ní wholesale price tó jẹ́ pé àwọn aláràtúntà lè kàn sí wa ní farm store wa ní Ọbalende ń bí ní number 2 Araromi Street, Ọbalende, Lagos. Àjọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀, a lè ríra wa korojú àwọn nǹkan míì tí ò bá yé yín. Ẹ lè béèrè lọ́wọ́ wa léyìí tí inú wa máa dùn púpọ̀ láti ní kẹ́ wá sí ọ́fíìsì wa níbí. Tàbí ẹ lè kàn sí wa lórí Instagram ní tmafarms_ng àbí kẹ́ kàn sí wa lórí WhatsApp line wa ní 07017543802. Tá bá rí ìpè yín àbí tá rí ìwé àtẹ̀jíṣẹ́ yín, àwa náà kàn sí yín láti lè jẹ́ ká mọ bá ṣe máa dòwò pọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ ṣeun gan mà, ẹ wá sọ orúkọ yín fún wa mà, orúkọ iléeṣẹ́ yín kẹ́ tó máa lọ mà. Orúkọ tèmi ni Taiwo Oshinowo, aláṣẹ àtolùdarí TMA Farms. Ẹ ṣé tẹ́ gbà mí lálejò lórí ètò yìí. Ìyá wa Taiwo Oshinowo, ẹ ṣeun púpọ̀ tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa. Aṣọ yín kò ní fàya lágbára Ọlọ́run. A lérò pé tá a bá tún pè yín ẹ̀ tún jẹ́ wa. Dájúdájú. Ẹ ṣé, mo dúpẹ́, a máa jó yín ṣe o, láṣẹ Ìdùmarè. Ẹ ṣeun gan mà, ẹ ṣeun gan mà, dúpẹ́. Ẹgbẹ́ṣu ẹgbìgbàdo, ẹgbẹ́ṣu ẹgbìgbàdo, ọ̀làgbẹ̀ ni ò débi ó pa ní. Ẹgbẹ́ṣu ẹgbìgbàdo, gbìgbàdo. Ẹbí ni ó sọ̀rọ̀ fún, ẹbí ni ó sọ̀rọ̀ fún ọ, ẹbí ni ó sọ̀rọ̀ fún, ẹbí ni ó sọ̀rọ̀ fún ọ. Alákọ̀wé sọ̀tá ìmọ̀ràn, ẹbí ni ó sọ̀rọ̀ fún. Alákọ̀wé sọ̀tá ìmọ̀ràn, ẹbí ni ó sọ̀rọ̀ fún. Ẹbí ni ó sọ̀rọ̀ fún, ẹbí ni ó sọ̀rọ̀ fún, ẹbí ni ó sọ̀rọ̀ fún, ẹbí ni ó sọ̀rọ̀ fún. Alákọ̀wé sọ̀tá ìmọ̀ràn, ẹbí ni ó sọ̀rọ̀ fún. Alákọ̀wé sọ̀tá ìmọ̀ràn, ẹbí ni ó sọ̀rọ̀ fún. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu ìyá wa Taiwo Oshinowo, àgbẹ̀ obìnrin. Ẹ dákun, iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ni. Wọ́n ti sọ fún wa nípa iṣẹ́ àgbẹ̀ kébi má bàa pa wá lẹ́yìn wá ọ̀la. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ètò tòní. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Discover Yorùbá, ẹ ṣé fún ìfẹ́ tẹ́ fi ń gbọ́ wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tájọ pawọ́pọ̀ ṣe ètò tòní, ẹ ṣeun. Mo ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ àwọn òǹkọrin tí a lo iṣẹ́ wọn lónìí. Alàgbà Bísádé Ológúndé, Lágbájá, ọmọ bàbá mùkọ́mùkọ́, ẹ ṣeun sà. Arábìnrin Rántí Àdúpẹ́, Chief Commander Ebenezer Obey, ẹ ṣeun bàbá. Ọ̀gbẹ́ni Ọláyímíká Babalọ́lá Àdúpẹ́. Ká tó wá máa dágbére lórí ètò, àǹfààní wà fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa láti tẹ àtẹ̀jíṣẹ́ sí wa kẹ́jẹ́ ká mọ ìrírí yín lórí kíkọ́ èdè Yorùbá, nǹkan náà tó mú yín pinnu láti kọ́ sísọ èdè Yorùbá àti ohun tẹ́ ẹ là kọjá kẹ́ tó lè sọ. Ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa lórí WhatsApp nọ́mbà wa 09130034281 09130034281.
08026173281. tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com. website address wa ní discoveryoruba.com. bákan náà la wà lórí YouTube, Facebook, Twitter, Instagram, TikTok, Telegram. ẹ̀yin ṣáà àti tẹ @discoveryoruba sórí gbogbo platforms náà, ẹ bá wa níbẹ̀. ẹ wá jẹ́ kí a rán gbogbo ọmọ Yorùbá létí pé kí a má ṣe gbàgbé ìpìlẹ̀ wa, kí a máa ṣe ìpolongo lílo èdè àti ṣíṣe àpọ́nlé èdè wa. káṣà wa má dohun ìgbàgbé, ó dọwọ́ èmi pẹ̀lú rẹ̀. èmi Waliat Adédìméjì lónìí, ẹ jẹ́ ká pawọ́pọ̀ gbé èdè Yorùbá ga kí a jẹ́ kí èdè Yorùbá wà láàyè. ó dàbọ̀. Quiero la chipe fún, quiero la chipe fún ọ, quiero la chipe fún, quiero la chipe fún ọ. àǹtí tó ń kàwé tó fi bá máa ṣe yẹ̀yẹ́ ẹ rọra ṣìpẹ̀ fún ọwọ́ ẹ̀bí bàbá ẹ̀ á máa kún lẹ́ta gbẹ̀ ẹ rọra ṣìpẹ̀ fún. Èmi ni ó sọ̀rọ̀ fún. sọ̀rọ̀ fún.